gbèsè ò dá orúkọ ló ń sọ ni. Gbèsè ò dá orúkọ ló ń sọ ni. Easy ò jẹ́jẹ́ take it slow. Gbèsè ò dá orúkọ ló ń sọ ni. Abánisinwó ti dé, kí gbogbo yín máa sá gidigidi kẹ́ máa sálúwa. Abánisinwó ti dé tògùntògbò ẹ máa san lágídí. Kí ló dé tó jẹ́ pé tán bá fẹ́ gbó. 30% of Nigerians in diaspora got failed promises every single year. And this is often as a result of inflated ROI, projection by developers, architectural facade that doesn't look like what we're promised in the book here. And for sure, the developers' integrity and attitude. And this has been a major concern for investors that are interested in housing and apartment. And that is why I bring to you a perfect solution. Prime Property. A project built on commitment, transparency, and excellence. Prime Property is one of the best companies that sells you land in Ondo State, Akure. It took us approximately a few years to get this location in Akure. Prime Property is located in Akure, Ondo State, and Ibadan, Oyo State. I bring to you Prime Property, the best place for you to invest your money. That is why they brought me in as the brand ambassador to tell people how unique, beautiful, trustworthy, and amazing Prime Property is. One of the best companies you can trust, you can invest your money in when it comes to housing. With the best qualities of iron to build our houses, we have the best blocks for you to build your houses. If you want to build for yourself or you want us to build for you, we can as well do that. We have the best engines to work on our site, and we're working 24/7 just to make a perfect stay for every individual. We will not stress you for building in our estate. We have estates in different kind of locations in Akure and in Oyo State, Ibadan. For every individual that love to invest in our company, Prime Property is the best. To an investor who is willing to invest in housing, apartment, hotel, complex, supermarkets, you can buy from us and you can enjoy. We have a land very close to Akure Airport, not really just like 12 miles away. You can buy and invest in our property today. Prime Property is the best, and we will give you the best. Buy from us today and enjoy our new residential area on the heart of Akure today. Buy from us and you will enjoy the excellent and amazing transparency from us, Prime Property. We love you. And hi, Jewumi Adioye, popularly known as Pastor Kasala. I am one of the brand ambassadors to the company. I will never come here to give you lies. I'm never going to come here to tell you lies or feed you with bad experience. I've experienced the best from them and honed a land with them, and I'm also planning to invest more in Prime Property as an actor. So feel free today to come into our DMs and call for more information. Prime Property is the best. Buy from us. Ajé mo pé má bọ̀, ajé jọ̀wọ́ yálé mi ò ire owó, ajé jọ̀wọ́ yálé mi ò ire ọlá, ajé jọ̀wọ́ yálé mi ò ire owó, ajé ajé ajé. Ajé mo pé o, ajé jọ̀wọ́ yálé mi ò ire o, ajé jọ̀wọ́ yálé mi ò ire ọlá, ajé o ajé o ajé o ajé o, ajé jọ̀wọ́ yálé mi ò ire o. Àgbégalùkù ajé, ajé jọ̀wọ́ yálé mi ò ire o, ajé jọ̀wọ́ yálé mi ò ire ọlá, ajé 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 máa bọ̀.
ajé o ajé jọ̀wọ́ yálé mi ò iye owó ajé jọ̀wọ́ yálé mi ò iye ọlá ajé jọ̀wọ́ má bọ̀ ajé jọ̀wọ́ yálé mi ò. Àlàní o mọ tó ṣẹlẹ̀ náà àbí kí wá ní gbogbo ilé kéne ká ti gbọ́ pé pásítọ̀ ńlá láwo kéne ká ti gbọ́ pé pásítọ̀ tó ńlá láwo láì bẹ́ṣù múlẹ̀ láì bolúwẹ̀rí sùn àbí kí ni tọ̀gbẹ̀rì láàrin àwọn awo báyìí ta ló tún ó yá kéne ókè ta ló ní mò ń lálàá sí ta ló ń lálàá sí ta ni mo tún ta ló tún lé mi lójú òun kí ló kàn mí pẹ̀lú kíkí ok mo pín ajé ni o ok ajé ok àmì ni o àkókò ìkéde ló tó yẹn o a tún kéde lọ nìyẹn a kéde lọ tá a bá kéde lọ a wọnú àwọn ogun wọ̀nyẹn lẹ́yọ̀kọ̀ọ̀kan a mú jáde a pín sí wẹ́wẹ́ a dẹ̀ fọ́ má dẹ̀ mógún ológun má jù dànù má dẹ̀ ṣẹ́gun yẹn pápápá a kéde lọ nìyẹn. ṣàkàtà pẹ̀rẹ̀ lẹ́wẹ̀ ẹ̀yin ọmọjọ́ mo fẹ́ lọ kéde àdúgbò yìí ti fẹ́ sún mi nìyẹn ṣàkàtà pẹ̀rẹ̀ lẹ́wẹ̀. Kasalaha kí ló ṣe yìí sí o. Abatẹnijẹ́ kí lè rọkàn yín sí mi ẹ ní jáwé olúborí sẹ́ẹ̀. Pásítọ̀ Kasala láti ọdún tá ti wà níbí báyìí ni màá ti ń rí ẹ lórí street tó máa ń ṣe ìsọjí àbí iṣẹ́ ìpolówó Jésù máa wá lọ́la Jésù ń bọ̀ lọ́túnla. mo píríṣì gbogbo ayé ló mọ̀ o tí iṣẹ́ ìwòlíì ò bá gbé èèyàn máa ń gbélé ní o wo bí gbogbo aṣọ ṣe ya mọ́ ẹ lára Pásítọ̀ Kasala wo bí white ṣe di black mọ́ ẹ lára Pásítọ̀ Kasala bí ṣe ìwòlíì lè kó wá ṣe mẹkáníìkì ṣe o ìjọba ọ̀run kò ṣe àfi tipátipá wọ̀ ọ́. ẹ mọ̀ kan tí mo wò mo tí mo bóyá kí n lọ kọ́ṣẹ́ babaláwo ṣó máa pè mí. tó wá dẹ̀ mú yẹn náà mọ àwọn èèyàn ká owó díẹ̀ o àmọ̀gbà tí Jésù máa dé o iṣẹ́ babaláwo mi ò rò pé o lè ṣiṣẹ́ ń díẹ̀ o Ọlọ́run gan. mo lẹ́yìn tó lè kọ́ mi ó máa kọ́ mi lè jògbè. o tún mọ ìjì ògbè. sọ́nà mo ṣe ń wo pé wàá ti máa mú kan mọ̀ kan tẹ́lẹ̀ tí ṣe báíbù yóò ṣe tí ṣe kírísítẹ́nì yóò ṣe gbìyẹ̀ wàá ti máa mú kọ́ tó sọ èjì ògbè báwo ni mo ṣe mọ̀ pé èjì ògbè kan wà níbì kan. ẹ gbè pé ṣé èmi dẹ̀ ẹ gbè pé ẹ má bá ti lọ. ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o Kasala o Kasala wàhálà Kasala bálabàlà ló ń ṣe Kasala. èló ló ń jẹ tẹfẹ́rẹ́ àtẹ́fí jòkó ló ń jẹ kẹ̀ èmi wá ronú lé olóúnjẹ ni ilé olóúnjẹ jẹ́ ibi tí ẹ̀kẹ́ tí wọ́n máa ronú náwó rí orí ti gbẹ̀bọ̀dè. owó mi gbèrè ṣé bí jẹ́ thinking room ni. kò tí ẹ̀ yé mi fún wa rárá o. ẹ̀ẹ́dẹ̀ máa wá bí ẹ̀ wá máa ronú. ẹ̀bí yín kọ́ àtìgbàtà ókè ẹni tó lóúnjẹ fún mi tí mi bàbá bí lànà sọ́mà lóúnjẹ fún yín ni tí bàbá bí lànà ni. ọlọ́fẹ́ bá ti ń jẹ ẹ̀ ó yá mi lọ́mọ́ mo fẹ́ ronú bí. mo já fi wọ́n lẹ̀ jáde. já fi wọ́n lẹ̀ jáde. ìṣòro Nàìjíríà ló bá wọn. ọmọ burúkú náà lọ́jọ́ tiẹ̀. ọmọ burúkú tí yín gan lọ́jọ́ tí yín mo rò pẹ́lẹ̀ yẹ gé yín jẹ lórí àbí àwọn ẹlẹ́yẹ kan ṣòmọ́ yín lórí ni. Hello. ok mo ti gbọ́. ọ̀sẹ̀ ní sùúrù obìnrin tí mo pàdé lójú àlá mi òun ni mo tún pàdé lójú ayé nígbà tí mo lọ ṣe kéde àbí iṣẹ́ ìfẹ́ pé mi lóòótọ́ ni àbí kí n lọ ní àjò lè dùn títí kó ní ilé màá lélẹ̀ náà àbí màá lọ sẹ́sú màá tẹ́ǹdì màá lọ sẹ́sú owó màá sẹ́sú ọ̀la òdi ọ̀nà ọ̀gá kó jẹ́ pọ̀ mọ̀jọ́lá máa bọ́ mi náà òdi ọ̀yọ́ náà mo lè máa bọ́ wọn gan fúnra mi náà.
wọ́n dé lọ́jọ́ Sunday kí n dẹ̀bẹ̀ sí ní kú 50 million fẹ́ nìkan kan kò lọ fà á. Aunty, in the next 6 months tí mi bá wá agbo aláàgbo ṣiṣẹ́ ẹ máa wá sínú ìjọba fún 50 million. àwọn 50 million àbí mo lè kò tí ẹ sí wàhálà náà kò sí wàhálà náà ẹ̀yẹn tí òjò bá pa tí òjò bá pa tí òòrùn pa wọ́n ní kò lè là òòrùn tiwa ti ń pa wá báyìí òjò tiwa náà ti ń pa wá báyìí ẹ pẹ̀lẹ́ màá délé kò sí wàhálà màá ṣẹ́só màá kánjú màá sáré ju kádàrá màá tẹ́ǹdì èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀ màá tẹ́ǹdì màá sáré ju kádàrá níbi tí à ń bá lọ yìí tí mi bá ti ra lé yín tí n ra ṣọ́ọ̀bù yín kèlé gbogbo nǹkan tí ẹni kan tó 6.5 àwọn àkókò ó yá kákan ọgbẹ̀ papọ̀ kò tó 20,000 ẹ̀ ní wọn bá ti ń jẹ́dà. èmi ò ní gbọ́ èmi ò ní gbà ó máa jẹ́ kó mọ alágbára bìkan ọ̀lẹ bìkan ní ariwo gè lójoojúmọ́. ló ní ìdí àdúrà tó bá lẹ́ni tó ní lára ládùúgbò yẹn jẹ́ kí n mọ̀ Pastor Kasala wọlé dé o àkókò tá a máa tawọ́ lọ́fà ti dé o ṣàkàtà para aláwà. arábìnrin ẹ pẹ̀lẹ́ o àtìgbà tí mo ti ń bọ̀ nínú ìlú ni mo kéde wọlé ni mo tún máa kéde jáde ní iṣẹ́ tí a fẹ́ràn mi ni ṣùgbọ́n tí ó jọ mí lójú ni wípé gbogbo àwọn olóyè tí mo rí ní sáìdì ibẹ̀ yẹn tí wọ́n ń ta ayò wọ́n ṣe draft níbẹ̀ wọ́n ṣe géèmù aṣọ obìnrin làwọn olóyè yín wọ̀ kí ló fà á kí ló ṣẹlẹ̀. èmi ò mọ ẹlọbìnrin lọ́wọ́ kábíyèsí. ok kí n lọ sáàfin lọ́bìnrin àbí. bẹ́ẹ̀ ni sà. gbogbo ogun kan lórí. irọ́ kò lógun kò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. ariwo gè lójoojúmọ́ wàhálà lójoojúmọ́ ó rọ̀ wọ́n lọ́rùn bí ẹ̀kọ́ òun la fi ń ṣayọ̀yọ̀ òun la fi ń ṣomi mu Kasala wàhálà. tó o bá ti fẹ́ ìyàwó tó bá ti ń ní ẹ lára divorce ni kó o ṣe fún fi sílẹ̀ wàá lọ pé mọ́mì á máa bẹ́ẹ̀ dáná máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ ṣèbó ò lọ́pọlọ ni ó lọ́pọlọ àti kó o lè bá sọ̀rọ̀ mo rí pé àwọn kan ń jà ní ẹ̀yìnkùlé yẹn àlọ́pọlọ ọ̀nkú ẹ wá ìgbà tí ẹ ti rí mi yẹn èèyàn máa ń pọ̀ ránṣẹ́ Ọlọ́run lé ní èmi ní Pastor Kasala. báwo ni ó ṣe dàpọ̀ mọ́ra wọn. ìránṣẹ́ kan kì í dín ìránṣẹ́ kan lọ́wọ́ náà. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ìṣòro mò ń wá babaláwo kan ládùúgbò ẹ má pàdé mò ń wá babaláwo ládùúgbò ni wọ́n ló gbóná gan kó mọ̀ ṣe arínájà náà pé ẹ jíwèé ilé ẹ̀ fún mi mo fẹ́ lọ bẹ̀ mi ò kéde. oh so ẹ ṣì máa nídìí ẹ̀pù mi. èmi ò nídìí ẹ̀pù yín ilé babaláwo ni mo lọ́mọdé ẹ̀dínkẹ́ jíwèé fún mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ̀dọ́nà ẹlẹ́yìn ló lé babaláwo ìránṣẹ́ Ọlọ́run tó ń wálé babaláwo kiri àṣà ò kò lọ fà kò lọ fà justice kò lọ fà ṣe rí ìlú tó wà lódì kejì lọ yẹn ìlú Àrígbẹ̀dẹ̀ ìlú tèmi nìyẹn mo kàn ní pé kí n ṣe díẹ̀ lọ́rọ̀ yín kí n tó darí sí ìlú tèmi ni mo fẹ́ ṣẹ́gun fún gbogbo àdúgbò mo fẹ́ mọ babaláwo yẹn náà ni. ok mo láyọ̀ láti sọ fún yín pé kẹ́ wá lọ fúnra yín pé dàbórí yín ti. ok orí yín gan yí màá lọ bẹ̀ fúnra mi. gbèsè ò dáa gbèsè ò dáa orúkọ ló ń sọ ni gbèsè ò dáa orúkọ ló ń sọ ni. ẹ dá bàbá. ǹlẹ́ o. ẹ pẹ̀lẹ́. tó wá ń ranjú bí kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ́ yìí kí ló mú wá àfọ àwòjàre. ṣé ẹ ti rí mi. arákan bá ṣàmì arákan mi ni mo ṣe débí o ṣé rí nínú ìlú yín olórí ibùkún ló pọ̀ jù nínú ìlú yín o àtàrà tí mo ti ń bọ̀ kó má lè sí ọ̀tẹ́lẹ̀ lọ́wọ́ mi fún mi mo tún béèrè ọ̀dọ̀ yín lọ́wọ́ àwọn ènìyàn wọ́n ní pé kí ni pásítọ̀ ń wálé babaláwo èmi kọ́ ni mo ní láìfù mi ní tó bá mi kọ́ mo lè fi láìfù mi parí ṣé ìwé àwọn pásítọ̀ tó lọ lé babaláwo tí wọ́n ní jẹ́wọ́ fún yín kí wọ́n lọ ni. ẹ ní sùúrù ṣé o ní anga iṣu ni tó ń ṣe bẹ́ẹ̀ nítorí sísọ yìí kí ló ṣẹlẹ̀ gangan kí ló fẹ́. inú òrùn mo ti ń bọ̀ mo ṣe mú kóòkì kan kù ni ṣé ẹni máàlì tí bá fáwọn awo yín ní kóòkì. ọ̀fẹ́ fún igbarúmọlẹ̀ ní kóòkì ògùn látàrí tèmi kó o mu ṣìnáàpù mọ́ ẹ fún nẹ́nẹ́ sí kẹ́fì sírọ́ọ̀kì mọ́ mo ti gbéná kárí mo dàbí ṣọ̀kànná tẹ́ ẹ bá ti rí mi kẹ́ ẹ mọ́ fògànná èwo ni ti kóòkì ìwọ ò ní sírọ́ọ̀kì nẹ́nẹ́ sí àríbẹ̀gọ́ o sì ní sẹ́ẹ̀tì àwọn odógún yorùbá adìẹ fílẹ̀ fún bọ́nà irú ìwọ yìí tó o bá lọ sí family meeting irú yóò máa ní kẹ́ ẹ fi eyín sí Pepsi bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ẹ má bínú. lówó lọ́wọ́ ní nǹkan kan ọkàn ń sanná ní ayé kí kí ló fẹ́ kí n ṣe fún ọ. ẹ ní ìdí kóòkì yẹn mọ́ kí lọ mọ́. mi ì ní ìdí kóòkì àwọn gbárùmọ̀lẹ̀ ọ̀fẹ́ kan ní jẹ̀dí ni. ẹ má bínú ẹ̀yin mọ́lẹ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ bàbá ayé yóò ní bàjẹ́ àṣẹ. mo fẹ́ kí mi àti ń di pàdé mo fẹ́ kí ẹ máa lọ wájú kí n máa tẹ̀lé yín lẹ́yìn bọ́ ẹ̀ ní jẹ́ kán mọ̀ ẹ máa disguise mi. ẹ sà mo fẹ́ sáré ju kádàrá mo fẹ́ máa lọ wájú kí kádàrá máa tẹ̀lé mi lẹ́yìn mo fẹ́ sáré dọ́lọ́run lọ ọ̀nkú mi babaláwo sà
wọ́n lẹ́nu kìnìún lówó wà sà mo fẹ́ tiwọ́ sí kìnìún lójú kí n bèrè kó sì ọ̀dà dì. kò ní yági. bẹ́ẹ̀ ni sà. ẹ sà ẹ wò mí. mo fẹ́ kánjú sà mo fẹ́ sáré babaláwo sà. ọkùnrin sà babaláwo sà. nǹkan tọ́wọ́ mi ò tó sà mo fẹ́ fi gàngàn fà á sà mo fẹ́ máa yálé ikú fọná sà. mo fẹ́ ṣoògùn awọ́rò mo fẹ́ kó bá jẹ́ pé aláǹgbá la lè rí mọ́lẹ̀ ní àbí ẹlẹ́dẹ̀ sínú ìjọ mi kó máa mí hẹlẹ 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 òkè tá lágbára gò tó mí hẹlẹ 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 bẹ́ẹ̀ ni mo ti fẹ́ kó ṣe máa mí hẹlẹ hẹlẹ. ọkùnrin sà mo fẹ́ rí alágbẹmọ mọ́lẹ̀ ṣe lọ fún wọn ní aṣọ aláṣẹ lọ̀gá ń gbàgbóra. mo fẹ́ di ọkùnrin sà mo fẹ́ ní owó sà kí ẹ̀rù Dangote mo fẹ́ kí àpẹẹrẹ lárí mi kó sọ pé ṣàn sà. ó yá. ó mà ti ń wọnú ìṣẹ̀ṣe lọ ó mà ti ń wọbi tọ́ ọmọ lọ ṣọ́ọ̀rí kí gbogbo nǹkan tá a fẹ́ ṣe yìí kó lè jẹ́ fún ọ ó ní àwọn àlá kan tó ọmọ ńlá mo fẹ́ kó ṣàlàyé fún àwọn gbarúmọlẹ̀ báyìí. àlá tí mo mọ̀ ni mo máa ń lá àlá tí mo mọ̀ ni mo máa ń lá inú àṣírí gbígbóná ni mo ti máa ń lá ṣé ẹ̀mọ̀ pé níbi tí èèyàn máa gbé ìyàwó oníyàwó dédé èèyàn ní rógun àkóbá mọ́ àwọn àlá tí mo máa ń lá nìyẹn máa ń yàrá ìtú fún ọ nígbà láti. wò mí lè deceive àwọn gbarúmọlẹ̀ o àwọn náà gbọ́ bó ṣe wà yìí o àlá tí mò ń sọ yìí gbẹlẹgẹlẹ bá sọ ìjímèrè atakùn gbọ̀rọ̀ débẹ̀ bá dìé bá papálupá iye rẹ̀ á sọ kí iye rẹ̀ ó sọ bí ìgbà tó ń jó níwájú àwọn oníṣẹ̀ṣe tó ń fajé tó fi ń tọrọ. ok ẹ ti ká mi ẹgbẹ́ tiẹ̀ ẹ bí nà ìfàyín jànà orúkọ fàyín kúnlé àbí kúnlé yẹmí. yẹmí kọ́ ẹlẹ́bùbọn ni. Ọ̀yọ́ ni àbóṣogbo. ṣàlàyé àlàtọ̀ ńlá. I'm sorry bàbá ṣe rí ok ẹni alájàwó ni mo rí ẹni alájàwó ni mo rí wọ́n advice pé kí n máa ṣiṣẹ́ àwo sorry but aláyẹ̀kọ́ ìyẹn late èyí tó kọ́kọ́ first mo rí gómìnà lára mo fi ajé tọrẹ mo pín owó fáwọn èèyàn ṣùgbọ́n owó ayé àtijọ́ ni kì í ṣe 1,000 kì í ṣe 2,000 owó ẹyọ ni o àwọn èèyàn lọ́fà kíláyé fún àwọn òun ẹ̀ ṣe. èèyàn máa pín owó ẹyọ kọkọ ìdí ìrà mi láàrin àwọn awo mo kàn ń pín owó fún wọn. àwọn ọ̀tá I don't need that. you need that bro. I don't need that bro. you need that bro. you need that bro. Pastor Kasala you need that eh. But you got my point man. Okay nigu money oya money da ego. ṣé ọmọ ẹ pé náni ohun tá a bá ní náà ní aṣẹ́gìtà náà ní èpo ogi ohun tí ó ṣẹlẹ̀ sí èèyàn lójú ayé Elédùmarè máa fi ń ṣe àlá fún yàn. ó yára ìbí báàgì owó rẹ̀ kó gbé fún mi. ok now ẹ kàn imagine pé owó tí mo pín ẹni owó yẹn ó lọ jẹ́ náírà ní jẹ́ ìfẹ́ máa pín lójú àlá ni máa gbé wọ̀ lójú ayé. máa dúpẹ́ pé wọ́n tiẹ̀ ńlá là ò náwó lójú oorun máa dúpẹ́ pé wọ́n tiẹ̀ ńlá là ò náwó lójú oorun ṣé wọ́n yẹn pé àwọn tí wọ́n máa ń gbé oúnjẹ wá fún yàn lójú àlá gan ó rí pé wọ́n gbé oúnjẹ wá fún yàn lójú àlá mọ́. nǹkan ti kọ́ńtì ti á di àjẹgò òṣèyàn mọ́ àjẹ ti bísí àjẹ náà ti ń wo bí ó ṣe dáa fáwọn. wọ́n ti ṣe tàbí sorry wọ́n ti ṣe jẹnẹrì ojú oorun. sọ́ọ̀rí bó wọ́n ṣe wá lálàá yìí kíra ẹ̀kú oríire ìgbésẹ̀ tó o fẹ́ gbé yìí náà ní the best. ó máa fi lè ran àlá yẹn lọ́wọ́ tí wọn náà ó máa náwó owó ò ní làkínú bólókó alájẹ ẹni ò ní làkínú bí ni wàhálà làlà bí ẹlẹ́wì odò ó máa jẹ́ olùgbèjà ajé ó bá pọ́sibù gan fún ẹ kó o máa bá èèyàn sínwó bẹ́ẹ̀ ni tó bá jẹ́ èèyàn kan lówó tó bá wá fẹjọ́ sùn ẹ̀ ìwọ lọ síbẹ̀ kó jà bí àyíra. I don't need that. You need that bro. I said I don't need that. I said you need that bro. Is that my fucking money nigga bushi cool? That's the way you gonna get your own money bro. I'm telling you the fact. wò mí ṣé o ní ibi tá a wà yìí ilé ìkúrè tí wọ́n ti ń jẹ́wọ́ àrùn. mo lóògùn oògùn sì ń bẹ lọ́wọ́ mi èmi lọ jó oògùn olóògùn wọn ò lè gbé egun eléegun tí n bá ṣiṣẹ́ ìtàn fún ọ tó jẹ́ bí iná tó gbà bí ẹ̀tù tó bá jẹ́ kó o jẹ́ lára àwọn pásítọ̀ tó máa ń gbá láfẹ́ tó máa ń lọ kílọ̀bù ṣé orí tí wọn kọ́ bá ti wọ kílọ̀bù wọ́n ti nọ́tìsì ẹ̀ látọ̀ọ̀kan ó lè jẹ́ God over tàbọ̀ ọmọ ẹ̀yìn ó mọ̀ kí ẹ ìwọ kan ó sọ fún wọn pé 2 NSC for the hype man 2 NSC for the DJ máa gbọ́ give me the baba ṣíà. You say what? You say what? You say what? Give me the Muraina. You say what? You say what? Give me the Muraina. You say what? Give me the baba shit. Give me the baba. You say what? You say what? Give me the Muraina. What is it? Give me baba. You say what? Give me baba. You say what? Give me the Muraina. Give me the Muraina. Kí ló ṣayé yín bí èlé? Mo dẹ̀ ń kọ́ ẹ̀dẹ̀ ń gbà ẹ̀ ń kọ́ ìbí náà gbà ìbílẹ̀ tí bóyá ti rí abúlé ti pàdé. Báwo ni láti tiẹ̀ náà ṣe rí bí mo ṣe ń kọ́ níwọ̀n náà parẹ́ ṣé o ní adúláìtì jù mí
lọ ni. Kí ni bàbá ṣà? láàpẹ yóò ṣe wo bí ṣé orí bàbá ṣe àtọmọ yẹn ń pariwo bàbá aláwo ṣe àní nígbà tí gbogbo ẹ̀ bá dáhùn tán o gbọ́dọ̀ gbàgbé ṣé àti wá ń bí nítorí sẹ́ẹ̀tì irú yìí ni bàbá aláwo ó ṣiṣẹ́ fún tán tẹ́wà lọ́ máa ṣe testimony ṣọ́ọ̀ṣì ẹ̀ tún mọ̀ kan ni pé àwọn òdùn testimony àwọn testimony ó tún gbà gbogbo mi yá ó tún jẹ́ kó nídìí èyí ọ̀rẹ́ mi lọ kàkàkàkà tún pé dáadáa. lórí burúkú bàbá náà ti wá báyìí. mo bí gbogbo ìbádùn léèyàn torí irú yìí báyìí Ọlọ́run ti ṣẹ̀dá àwa náà àmọ̀ pé ẹ̀sán lórí ẹ̀ sì bá wa náà bí mo ti parí iṣẹ́ ẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ok payment of delivery lẹ máa ń ṣe. nígbà tó wọ́n ti ń bọ̀ tó ti ń ronú ni mo ti mọ̀ pé mo fẹ́ ní client kan alágbàkó ni so tí n bá tètè parí iṣẹ́ ọ̀hún kó wà nílẹ̀ ó ṣeé ṣe kí n má rówó gbà lọ́wọ́ tiẹ̀ gan. ṣàkàṣàkà. àmọ́ bó ṣe wà yìí. ṣàkàṣàkà. ayẹyẹ ẹlẹ́sí eré ẹbí wa léyè mìíràn òdì ọwọ́ ayẹyẹ agbẹ́ndáró ayẹyẹ àlùkò kóṣù ayẹyẹ odídẹrẹ́ ayẹyẹ àlùkò kóṣù ṣé orí aṣọ ilé ìbò ṣe wà yìí òun lọ́wọ́ mọ̀ fi ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ gidi iṣẹ́ tí ó lálùbáríkà nú tó o bá ti fẹ́ ṣoore fún yàn tàbí o fẹ́ hùwà tó dáa aṣọ tó máa wọ̀ rè ṣé àwa rí ìtàn kó sí ìtòkè tilẹ̀ tí ó pàlájì aṣọ kàṣàlẹ̀ máa fi ṣe nǹkan tó bá wù ọ́ anything tó bá ti wù ẹ́ ẹnìkan máa fi ṣe. mo fẹ́ máa yálé ikú fún ọ náà màmá fi yálé ikú fún ọ náà ṣé rí mo fẹ́ lọ sílé babaláwo sorry mo fẹ́ lọ sábẹ́ máa yálé ikú fún ọ náà ṣá àwọn ibì kankan wà tí mo fẹ́ touch ibì kankan wà tí wọ́n ti bojú mi jẹ́ mo fẹ́ lọ gbẹ̀san mo lè fẹ́ lè gbẹ̀san. ṣá máa fi lè ṣe ohun tó ń wà àmọ́ eléyìí ire ni kò máa fi ṣe ire á sì jẹ́ tiẹ̀. èyí lówó yìí báyìí. àbàtẹ 500,000. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ credit lè máa fún mi. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. màá sanwó létà lè jẹ́ bẹ́ẹ̀. ẹ gbé fún mi o lọ́wọ́. fẹ́ rí ibùmí ni o fẹ́ sọ̀rọ̀ ẹ di pokoli àti pọ́tébù pọ́tébù ni wọ́n náwó fún lórí stage pokoli ló ń ṣòwò. ẹ rò pé tó di pé mo dé bí wọ́n ti ròyìn fún mi o wọ́n lè máa ń pé wọ́n lè máa ṣe credit kò dẹ̀ tó ẹni tó bá ti lọ náà ẹ máa padà ó ní bẹ̀ ṣe máa ń ṣe but mo fẹ́ kẹ́ mọ̀ pé mo gbùgbù. ó tiẹ̀ lè gbowó mi jápa kò sí wàhálà. ẹni sùn ẹ mọ̀ mo tún ṣe máa lọ kọ́ bó ṣe máa ṣe èyí omi ni. ẹ mọ̀ pé òun pásítọ̀ ni àtúfẹ́ ṣe ìdìbò ọmọbàlá ọ̀sán bá lu aṣọ bẹ́ẹ̀ni ẹbí tí olùdó jọra wọn. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́bà má lọ gbẹ́ bàdá díẹ̀ tó o bá rí bọ̀kọ̀tọ̀ o ò ní fẹ́ lọ gbá díẹ̀. ẹ fẹ́ inú ayé ẹ dàgbà ẹ ọmọ tó ṣẹlẹ̀ èmi ò ní 500,000 because má ti bẹ̀rẹ̀ sí ní mèkì owó yẹn àti pé kí wọ́n á tọ́jú yín máa lọ fà ẹ jẹ́ ìwúgbú san bí abí sàn lẹ́kì kí wọ́n kí mi jẹ́ yín kọ́bọ̀ mọ́. bá a fi wàásù sórí ẹ kó jẹ́ 650 please. okay o ṣe God bless you. ọ̀kàrẹ̀ aṣọ fún mi. ó dàjọ́ lọ ó dàjọ́ lọ. awo èyí sí lọ lé awo. èmi ti ń lọ tèmi náà kí ló ti kù. o tún máa lẹ́nu yẹn o rò pé kájọ jẹ ayé lálẹ́ ni nítorí mo fẹ́ ná club lálẹ́ ẹ nà lọ́jọ́ kájọ epo eléku mo bá wọn jẹ epo eléku dáadáa ṣé kò wá sẹ́yìn tó bá sọ fún mi pé kí babaláwo kó bá yẹ kí ni kó má enjoy life rẹ̀ tí bá dé club mànìkàn ṣíyèsí wọlé a jẹ́ pé kó o bá dé dùtù kó o ṣe mẹ́rin yẹn o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni má lè yẹ jẹba. ṣàkàṣàkàrà afa ayé yìí ìyá yìí ọ̀dà ẹ yọ wọ̀nyí ẹ bá ń kó lóṣù wọlé fún pásítọ̀. ẹ kọ́ṣẹ́ díje yìí. kí lẹ rí. ẹ kọ́ṣẹ́ díje yìí. yé gbé Thomas Christ. Ọlọ́run ló pè yín àbọ̀ lọ́run wà lẹ́kọ̀ọ́. ìgbà tó pè mí flash ni mo gbà mú wọn wá dà. ok ìgbà tó wọ́n pè mí yẹn mọ́ṣúárì ni mo ti ń ṣiṣẹ́. mọ́ṣúárì mo fọ ọrùn kan lọ́wọ́ ìgbà tó pè mí ni. àbàjẹ́ yẹn lè gbọ́ gbọ́dọ̀ jẹ́ pé òkú tó ńlá gidi kó tó kú nínú ayé tó bá há ọrùn yín mú ó já òsófágọ́ọ̀sì yín nìyẹn ẹ lọ́rùn. ẹ̀bọ̀ tí mo ti wò. ẹni tí iṣẹ́ lọ sí skul. kò yẹ kó mo lọ skul bẹ́ẹ̀ náà àwọn ìta ń gbọ́ nínú rédíò tẹlifíṣàn náà ni mo máa wo English film. oh really. máa wo. yes baba English yẹn fẹ́ jọ tàwọn British. wà á rí pé kò bára wọn náà mo ṣáà lọ mọ́ra wọn. ọmọ ìjẹ̀bú náà ló kọ́ mi. ayé mi ìgbó. I'm fine bro. ogbó àtọ̀ o. ẹni tí ṣe é ṣe kọ́tìsì ni. kí lẹ rí. èyí kílọ̀kì owó. ṣé kílọ̀kì lélẹ̀ kílọ̀kì kan lélẹ̀ wristwatch ni. ẹ rí pé lẹ́ẹ̀kan wọn ló wà lọ́wọ́ mi ṣé jọ kílọ̀kì. babaláwo mi ìsọlẹ̀kẹ̀ èyí kílọ̀kì owó. ní kílọ̀kì mo ní ogbó àtọ̀ ayé ọwọ́ mi rẹ̀ mo fún nẹ́nẹ́ o. ṣe kọ́tìsì babaláwo. ẹyẹ ń fodò gbèfò. èrò ìbí fún nǹkan kan wọn lọ́ọ̀ mi bá ti ń jẹ́ o. wọ́n mi bá ti ń jẹ́ má kó bá mi lè jẹ́ o. ọ̀dà kò sún àwọn tèmi náà rẹ̀ mo fún nẹ́nẹ́ o. ìhun tó ṣe ni mo ti sọ fún ọ máa bá àwọn èèyàn sínwó ibẹ̀ lọ́ọ́ ti mọ̀ rí géèmì. wọ́n ti gbọ́ mi wọ́n máa tọ́ máa sọ pé ọmọ ìgbà pàṣẹ ọmọ wọn káàdì àwọn nǹkan kan tó máa ń ṣe ní online máa sọ pé use my promo code tiẹ̀ wọ lọ́mà ọ̀nà tó gbàgbọ́ tó máa fi rówó máa bá àyàn jàjà ajé jẹ́ olùgbèjà ajé. ẹ mọ tó ṣẹlẹ̀
àwọn agbára tí mo fẹ́ kẹ́ fún mi yẹn mo fẹ́ kó jẹ́ intercontinental faculty of something very macology yes mo fẹ́ kí àwọn òyìnbó gbọ́ agbára tí mo ní kọ́ lè máa bẹ̀rẹ̀ fún àdúrà come across the agbára mo fẹ́ kọ́ máa imagine mo fẹ́ máa ṣe magicology. ẹ̀sà gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pátá aṣọ yìí tí má ti gbé léyìn lọ́wọ́ ẹ máa bá aṣọ a máa bá yín ṣe ṣé ti gbọ́ torí ibi tá ti ń gbé mi lọ yẹn ó ń gbé mi lọ fà ẹ ti gbọ́. bí a tabakọ̀ rí yàn bí a bó fẹ́ tajà tí wọ́n á lọ pé a ti pàtẹ́ o. 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 wọ́n máa tà ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ tà ní kọ́kọ́ tà ọmọ ẹranko kọ̀ọ̀kan tó tà nígbà tó o bá ra rú lọ́jà tí wọ́n di irú ọ̀hún sọ́nà mẹ́ta gbìyànjú àti mú kan lọ sí Ọjọ́ta kó o sọ̀kan sí Ṣàngó Ọ̀tà kó o wá sọ̀kan sí Ìmọ̀ta kí Ìmọ̀ta ẹ kó bá máa jọ lórí ẹ. ṣàkàtàkàrà ẹ sọ pé lèkàdàyàbà ẹ sọ pé rédè màkúlayọ. rédè màkúlayọ. ẹyọ. o ti mọ ìdí tí mo ṣe fẹ́ tìlú ẹ̀gbẹ́ ní fún mi. we are very 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 close. bẹ́ẹ̀ni we are very close. close irọ́ Scottish lè máa ń gbé o. tílẹ̀ bá ti mọ́ gan mo máa ń pe dílà mi. mo máa ń gbọ́ tílẹ̀ bá ti mọ́ máa pe dílà mi. tílẹ̀ bá ti mọ́ máa pe dílà mi. tó ní nípa la èmi ní wà máa tó ní nípa la èmi ní tílẹ̀ bá ti mọ́ máa pe dílà mi. tílẹ̀ bá ti mọ́ máa pe dílà mi. Alábí Àtúngbá. ìlọmọ yànnà bèmí kúnlé Pasuma ẹ mọ̀ pé bá jẹ́ iná àjẹ́ sùn lára fún àwọn ẹlẹ́yà. ẹ̀sà àwọn èèyàn dúró dé yìí ṣọ́ọ̀ṣì ó yẹ rẹ́rà ẹgbẹ́ aṣọ yín kẹ́ máa lọ. kò dẹ̀ òbí kí máa lọ ṣe gbé kí máa bá yín gbé. ẹ lè gbé bíi how many rooms ni mo ń lò yàrá mi yóò dàbí store ibùgbé pọ̀ nílé bàbá mi kì í ṣe bí ọ̀dọ̀ tèmi ọ̀yá ẹ kó aṣọ yín ẹ máa lọ thank you. Ifá dúró tì yín. àmín. ẹ ní jábọ́. àmín. àmín kẹ èmi ni màá ṣe àmì ẹ̀yin lè ṣàṣẹ. ok ẹ ti lù sí sẹ́ẹ̀sì. ẹ̀yin ni. àwọn ẹlẹ́yẹ gbé yín jẹ lórí ni. wọ́n tẹ̀ ṣe báyìí náà. ẹ bá wò ṣé ẹlẹ́yẹ gbé mi jẹ lórí. ẹ ṣeun ṣé kò lè yẹ pé ẹ náà ṣé kò lè pẹ́ ìwọ́ ọ̀mù ẹbọ jẹ. àbẹ ẹlẹ́bu lójú oorun ni. wọ́n ta ẹnìkan lọ́fà mi mo yọ. bá tún sẹ́dà mo ṣe ìlọ́fà. ẹ bá ká sọ òdùkú sí wàhálà. tẹ bá tún padà wá mo fẹ́ fún yín ní ẹbu kan làkókò lẹ máa fi lo ẹbu yẹn. ẹ ti gbọ́. ìyẹn yóò ṣe mú kó lè ní làkókò. ìyọ ẹ̀kọ́ gbé lu èèyàn kan kọ̀ wọlé lásìkò tọmọ mi gbé lákòókò lóra ọwọ́de abíá umaya adamawa yóòyà ọmọ Ìbàdàn tó fẹ́ràn owó kì í ṣe bòdìgà alágbára ní Ṣómólú ọ̀nà ní bódé bòdìjà. ọ̀yà ẹ̀kọ́ ẹ̀ṣọ́ yín. ẹ dis guys bá lòdì omi ẹ wá ṣẹgbẹ́ akọrin. ṣé mi máa dó gbogbo ọmọ akọni yàn. ẹ lè jọmọ. Pásítọ̀ Kàsálà ayé ayé o. àṣẹ Èdùmàrè. ayé ayé o. táyé bá wá yẹ tán má gbàgbé àrínájà o please. okay. please èmi náà mo ṣe struggle ni please. okay you are so good. I'm a struggler and I'm a hustler. ṣe ní mọ́tò. mo ò ní o. ẹ mọ justice solution. justice. solution. mi mẹ tó jẹ́ bẹ́ẹ̀. ẹ má rí ẹ mọ yẹn. àwa mọ̀. ẹ bá ń bá a sọ mo lè sanwó díẹ̀díẹ̀ kí n sọ tó kù náà. ẹ máa san díẹ̀díẹ̀. máa san díẹ̀díẹ̀ kọjọ. okay. ẹ ṣe. ó lè nìkan. àbí mo sì ní 500k. ẹ ní 500k. ṣé o máa gbà ṣá. màmá 500k sí. a jẹ́ 600. ẹ bá mi bá wọn sọ ẹjọ́. human right ni kò ta mọ́tò. human right ni báwo ni human right jẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́tò. mo kò fẹ́ fi àjẹ yín ni. ilé wọn ni. ẹ gbà mí mi lè fún yín 500k ẹ ṣe máa gbàgbé owó ilé ẹjọ́ yẹ gbọ́. ẹbí ọlọ́ mi lẹ́wọ̀n. pásítọ̀ màmá ṣe agbára yìí lọ. ayé yín ti bàjẹ́. màmá ṣe agbára yìí lọ. màmá ṣe agbára yìí lọ. ẹni sùúrù àwọn mi pásítọ̀ mo ní Kàsálà èmi ò ní má ṣàgbára lò àmọ́ tó bá ṣe agbára lò tọ́lọ́pàá bá mú ẹ tó bá mú wọn débi tó bá ń bí mílíọ̀nù kọ́sítọ̀ pé where were you when it happen kí ni kí n sọ fọlọ́pàá. wọ àìgbọ́ girigiri lájà àkóró ẹni kò gbẹ́dùgbẹ́dùgbẹ́ lájà. màá sáré sọ ẹ́ di iṣu màá sáré bo ẹ̀jẹ̀ ń sìn. ṣé mo lè lò báyìí. òrìkó fìtì ẹ̀ ní ọ̀rọ̀ mi ni òrì pàǹpà èdè lápá òdìjẹ́ lọ́wọ́ ẹni tó ń bọ̀ tó ń bàjá tífíkà má gbòòrò lọ mìdùmá ló jẹ gbèsè eégún ará ọ̀rọ̀ ògùn sùn láyé. àwọn rìbí àwọn èdò lóyìn ẹ máa lọ. èso àlàmà ọgbọ́n dá sí. ẹ ṣe ẹ ṣe o. irú client wo lélẹ̀ ẹ̀yìn dàbí ọfà ayé ó dàbí ogun ayé gbogbo ìgbà ni mo dẹ̀ ń pariwo pé ẹ̀yin tó nílé ayé ẹ dúró tì mí kálánú mi kò wá mi rí ọfà ayé ẹ má jẹ́ kó bá mi ṣé pásọ̀ yóò dàbí ọfà ayé báyìí. You will see me in a jiffy. ìfẹ́ tí mo ní sí ẹ ó lè ó tún lè lálejò ayé.
ọmọọba. Bí kò bá rí ẹ n ò lè jẹ n ò lè mu ayé. Ọmọọba Kasala ìfẹ́ ìlé ọ̀gá ó fẹ́ lálejò ire. Ẹni bá fẹ́ ni kò fẹ́ ni kò fẹ́ ni dénú ìfẹ́ ẹ̀tàn ó débi kan. Ìgbà tá a bá nífẹ̀ẹ́ tí ò lọ bí kan. Ìfẹ́ tí mo ní sí ẹ ó tún lè lálejò ayé. Bí kò bá rí ẹ n ò lè jẹ n ò lè mu. Bí kò bá rí ẹ n ò lè mu n ò lè jẹ ìfẹ́ ayé mi ò rí. Ọmọọba dúró tì mí o. Má lọ bí kankan ìfẹ́ ayé mi ò ire. Ọmọọba ni mí, ẹ dẹ̀ ń bá mi sùn bí ọmọ ènìyàn lásán. Ẹlẹ́ẹ̀kẹrin tí ẹ máa bá mi sùn rèé láì sanwó orí mi. Okay, my bad. Mi ò notice o. Àfi bó ṣe ń sọ èmi ò mọ̀ o. Má bínú. Okay, ọmọọba ni ẹ́, I'm sorry. Ọkọ mi. Ẹ wá ń fọwọ́ lágbá kábíyèsí lójú. Ṣé ìwà tí kábíyèsí yẹn náà wù ṣe ìwà gidi nìyẹn? Ṣé o mọ̀ pé olórí láàfin tí kábíyèsí fẹ́ gbẹ̀yìn yẹn kò yẹ kí kábíyèsí fẹ́? Ṣé o mọ̀ pé kábíyèsí níyàwó sínú ilé ni? Single mother ní lédì yẹn. Ó wá ṣerun fólórí láàfin ni kábíyèsí rí tó dẹpọ̀n bó wọlé sáàfin. Ó là lẹ́pọ̀n wọnú ààfin lọ ni. Ẹpọ̀n kábíyèsí ò kì í jòkó sójú kan. Ìyàwó keje tó mọ̀ wọnú ààfin nìyẹn, kí ló dé ṣé wọ́n ń tà wọ́n ni? Kábíyèsí ti hùwà ìpáǹle. Àádẹ́ hùwà ìpáǹle náà fọmọ kábíyèsí. Bẹ́ẹ̀ náà ni mò ń lálàárí ní gbogbo ìgbà. Àṣàṣì mi mú ọ ni. Kó tó di pé mo wọnú ẹbí mo máa ń kọ́kọ́ ṣàṣínú ẹbí yẹn ni. Tí má dẹ̀ tí ń lọ mo máa ra àkóbá àdábá dání láti lọ ṣàṣì wọn nínú ẹbí yẹn kọ́ lè máa nífẹ̀ẹ́ mi ní gbogbo ìgbà. Ebi tí èèyàn bá ti ṣàṣì nígbà míì wọn ò ní fẹ́ èèyàn dénú. Ó mọ̀ pé níbi tí gbẹ́dógbẹ́dó máa gbẹ́dódé ńgbà míì tí ò ní sí nǹkan tó máa fi gé ọ̀gẹ̀dẹ̀ gbẹ́. Bó ṣe rí nìyẹn ló jẹ́ kó fẹ́ ńlá lárí mi. Èmi ni wàá máa rí ìfẹ́ ni bí èjì òwúrọ̀. Màmá dẹ́pọ̀n bọ̀ ẹ́ lójú oorun, màmá dẹ́pọ̀n bọ̀ ẹ́ lójú ayé, olùdẹ́pọ̀n bọ̀ ẹ́ ni mo jẹ́ bẹ́ẹ̀ yẹn. Èmi ni wàá máa jírí, mo dọkọ̀ ọ̀run fún ẹ lónìí. Èmi ni wàá máa rí láràárọ̀, èmi wàá máa rí lójú oorun. Olùbásùn ni mo jẹ́ sí ẹ báyìí. Kò sí ní tó lè yà wá. Òyà kan kì í yagi oko, kò sí wàhálà. Ibi tó bá rí sí mo rí síbẹ̀. Bó bá fò lókè mo pàdé ẹ̀ ń sàlẹ̀, mo di plane fẹ́ mo gbé ẹ fò. Màá dẹ́pọ̀n bọ̀ ẹ́ nínú ayé, màá dẹ́pọ̀n bọ̀ ẹ́ nínú ẹ̀rùn. Ní agbede méjì ọ̀run àtayé náà màá dẹ́pọ̀n bọ̀ ẹ́. Everywhere ni wàá ti máa rí mi. Everywhere you go ni. Mo dẹ́ MTN máa lọ́wọ́. Mo bá yí síwájú MTN. Bó bá yí sẹ́yìn Glo. Tó bá wẹ̀gbẹ́ Airtel. 9 by mi lè jẹ́ torí kì í ṣe everywhere nìyẹn. Olùbásùn ẹ, alámọ̀ràn ẹ. Ìgbà tó bá wù mí ni màá fi ẹ́ lẹ̀. So ẹ ní plan kankan fún mi báyìí. Èmi ò ní plan fóbìnrin. Olùdẹ́pọ̀n bọ̀ ni mo jẹ́. Òun ló ṣe ń là lárí mi. Olùdẹ́pọ̀n bọ̀ ẹ́ ni mo jẹ́. Màmá dẹ́pọ̀n bọ̀ ẹ́ láàárọ̀, màmá dẹ́pọ̀n bọ̀ ẹ́ lálẹ́. Màmá dẹ́pọ̀n bọ̀ ẹ́ lójú àlá, màmá dẹ́pọ̀n bọ̀ ẹ́ lójú oorun. Olùbásùn ni mo jẹ́ sí ẹ. Ẹ wá ń fọwọ́ lágbá kábíyèsí lójú. I'm Irú sorry. agbára ogan lẹ̀ ń lò. Mo notice pé ń lo agbára kan torí ẹ̀ẹ̀jọ babaláwo ẹ̀ẹ̀jọ pásítọ̀ ẹ̀ẹ̀jọ kan. Ẹni Ọlọ́run ni mí. Ẹni tá a flash tó pè padà ni. Ẹni tí ò sí nílé tó gbé fóònù sílẹ̀ tí wọ́n flash ẹ̀ tó délé pè padà. Ẹni tọ́lọ́run feel like okay this person is going to be very useful tó dẹ̀ pè mí tí mo dẹ̀ dá lóhùn. Ẹni tí a pè tó dáhùn, ẹni tá a flash tó pè padà. Ẹni tí ò sí nílé nígbà tán pè tó délé bá mi score tó pè wọ́n padà. Irú ẹni tí mo jẹ́ nìyẹn. Ìgbà tó pè mí gan mọ́ṣúárì ni mo ti ń ṣiṣẹ́. Mo ń fọrùn kú kan lọ́wọ́ nígbà tọ́lọ́run pè mí ni kò sí èèyàn kan níbẹ̀. Kò yẹ. Wọ́n sí mọ́ṣúárì níbi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n jí ọrùn kú kan lọ. Mo gbà padà mo ń fọ́ lọ́wọ́ nígbà tí mo gba ìpè ní kò lè mọ̀ pé ìpè mi ò useless. Ìpè mi mọ ibi tó ti bá mi ó dẹ̀ mọ tó fi pè mí. Tí n bá kúrò mí ìjọ mi fẹ́ lọ bú mọ́ ni mo lè fọmọ kábíyèsí ṣe ọ́ṣà. Agbára ńlá ni tí ń dojú kọ lógun. Èmi náà ń pè ní òbólógun ṣẹ́gun kẹ́rù òbólógun abólógun ṣẹ́gun tán gan. High blood pressure fẹ́ mú ológun níbi tó rógun dé. Ṣàkàtà pẹ̀rẹ́ ẹlẹ́wẹ̀ líkàdá yaba táìmù táwa táìmù orí ìdìmọ̀kù làyọ́ ni táìmù ṣàkàtà pàrà aláwà àgbọ̀n nǹkan kan wọ́n ti gé wa létí lọ ẹni bá rojọ́ wa níbi mọ́tò là padà nù ṣàkàtà pàrà ní àgbọ̀n nǹkan kan. Ìfẹ́ tí mo ní sí ẹ ló mú mi ń ṣe gbogbo eléyìí tí mo ń ṣe yìí. Nínú àṣírí gbóná ìwé Kàsálà Bíbélì sọ wípé bí a bá ṣe ọ lórí ara kì yóò yá ọ bí. Ṣùgbọ́n já fìyàn sílẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni ó ń ṣe bí pé kí n dà mo fẹ́ dà má dẹ̀ dà tẹ̀ méje fẹ́ dà sí ẹ lára
tó bá dọmọ wàdà tọ ni kó o ṣọ́ra ẹ̀ kó o mọ nǹkan tó ń ṣe tí má ti dá sí wa yí ẹ̀sẹ̀ gbẹ kò ní lè dá ó má lè dá dànù má dẹ̀ waste ẹ̀ o lè mú ọkọ o la. Mo tó ṣẹlẹ̀ báyìí ó mọ̀ pé èmi náà fẹ́ wá máa jà mọ́ mi dẹ̀ fẹ́ máa fọwọ́ lágbàyàn lójú mo fẹ́ kó bá mi jí owó kábíyèsí bá mi kówó tó dáa owó tó bá dáa tí mo kí mo lè fi mẹ́mu lé ní àtọ́lá mo fẹ́ hùwà ìpáǹlé kan mo fẹ́ ṣàgbèrè lóru ènìmọ́jú mo dẹ̀ fẹ́ kówó yẹn wá látọwọ́ kábíyèsí kábíyèsí ti hùwà ìpáǹlé a dẹ̀ fẹ́ hùwà ìpáǹlé sínú ẹbí kábíyèsí bá mi mọ́wọ́ kábíyèsí mo fẹ́ fi mẹ́mu ìfẹ́ tí mo ní sí ẹ náà ni ó dára lẹ́yìn bí ẹgẹ́ náà ni níbẹ̀ dìde jẹ́ ká máa lọ náà níbà tí ẹ jẹ́ yíná jẹ́ wo kábíyèsí náà gbádùn ṣé nǹkan tí bí mọ̀ kébò ṣe rí náà ni ìyá ẹ̀ ṣe rí nígbà tí wọ́n fẹ́ ẹja máa lọ ná máa kán mọ̀ ló búkú kan ti rí wa ń bẹ̀ yẹn bàtí kò sí wàhálà turn back ẹja máa lọ má bọ̀. àtàrí àjànàkú lọ̀rọ̀ yìí ó yìí kì í ṣẹ̀rù ọmọ kékeré. ta la máa pè é ta la máa sọ fún ta lolùgbèjà ọ̀rọ̀ yìí. ìbá débẹ̀ tí mi bàbá yẹn màmá bá tèmi lọ kò sí táìmù kó má padà wọn pé mo ń ṣègbéraga ló jẹun wá wà láì tà láì àmì òpẹ́ nìbọdì lè nínú ayé kò sí kọ̀tẹ́ jámọ́nà mo gbọ́ yín wọ́n lè fẹ́ rí mi. àbí wọ́n ṣépè fún ọ ni. ok kí ló ṣẹlẹ̀ kí ló dé. ìwọ ṣàpẹ́ olóògùn ikú ayàtọ̀ òun ní ọjọ́ ṣe dúró. kí ni mi rí àgbà lórí burúkú ló jẹ́. ok mo gbọ́ yín kí ló ṣẹlẹ̀. gbogbo ìwà àbàjẹ́ ilé ayé ọwọ́ ẹ̀ ló wà. ok kábíyèsí ti sọ̀rọ̀ o ọba adédàpọ̀ ní ooru ẹ̀ ó má wọn lùlù. ok níbi tí ó ya wèrè lẹ́dà gbogbo ìwà burúkú níbẹ̀ lọ́wọ́ ẹ̀. ṣàpẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ọba mi fẹ́ gbogbo ẹni sọ̀rọ̀ tí àtọ́ ọmọ ọba tó ọmọ ọba lọ́gbẹ́ mi fẹ́ pariwo mi fẹ́ sí ẹ́sẹ̀ sí lùlù. ṣàpẹ́ ó yé mi ó yí ọ. ọba adédàpọ̀ níbẹ̀ kó kó lùlù yìí o tó bá fẹ́ ṣe àgbákò ní kó kó lùlù yìí. ó ti yọ wọn á ní tó bá gbọ́ tó sọ pé ó lágídí ká wá di pàǹpà ká fokùn sọ ká lọ sọ sí odò kó bọ́ sẹ́nu ẹja bẹ́ẹ̀ ni. pé kẹ̀dẹ̀ tó gba ìyàwó mi. wọ́n ní ká pọ́ ká gba ìyàwó ẹ̀ ká lọ sọ sínú odò ká sọ sínú odò ẹja. ẹjọ́ tí ìyàwó mi yẹn bá lóyún sínú kọ́. bọ̀ àgbà ìyẹn ló dùn kábíyèsí ó gbẹ̀sẹ̀ lóyún àti ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni. lọ́wọ́ gbogbo. kò ní dáa fún kábíyèsí. àbí ó dàn pé àwọn ẹlẹ́yẹ wa nájọ́ kábíyèsí lórí. kábíyèsí ò ní sàmọ́dún. mo sọ fún yín bẹ́ẹ̀. wọ́n gbé kábíyèsí ṣe wọ́n ṣépè fún kábíyèsí. ó dà pé ok àwọn ẹlẹ́yẹ kàn ṣe mọ́ kábíyèsí lórí ni. torí tí kò bá rí bẹ́ẹ̀ ni kò yẹ kẹ́kọ̀ọ́ gánú òṣì kalẹ̀ báyìí kẹ́ ẹ dẹnu lọ ṣì ọ́ kẹ́ ẹ dàbí olùṣẹ́ dàbí aláǹgbá tó dakù délẹ̀ tínú rún. ẹ wá sọ fún mi pé kí n wá lọ kẹ́ ẹ fẹ́ gbàyàwó lọ́wọ́ mi. kò ní dáa fẹ́yìn gan. olórí bú ààrẹ tó dàbí ẹṣin tí ọ̀rọ̀ ọmọ bí ó dàbí ọ̀pọ̀lọ̀ tí mọ́tò pa. ìwọ ò sọ̀rọ̀ fún lẹ́nu sí kábíyèsí. olùkóso olùkóso tágbẹ́ mo ti wà lórí 3 bọ́ọ̀tù ni tágbẹ́ mo ti wà lórí 3 bọ́ọ̀tù ni tí mo ti mú 3 bọ́ọ̀tù mo lè sọ́ di ògùn náà mo lè ní kó di abo adìẹ káàkó adìẹ mo bá sòkè ní gbogbo àdúgbò. mi ìfẹ́ mi náà fẹ́ máa jà mọ́ tiẹ̀ kí wọ́n ní abẹ́rẹ́ kan kì í kan wọ́n aṣọ. bẹ́ẹ̀ni àbí wọ́n dẹ̀ ní kànkàn kan kì í kan wọ́n dò wọ́n dẹ̀ ti sọ pé ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ òun ni lẹ̀ ń gbọ́. ìfèdèfọ̀ ọ̀run ni kò yé yín bẹ́ẹ̀ yẹn àṣẹ iná ni iná fi ń jó ó ti yé yín ẹ mọ tẹ́ ṣe fún mi ẹ pa kábíyèsí ẹ pa baálẹ̀ ẹ pa ọ̀tún ẹ pa òsì ìbẹ́yìn lò sí ọ̀tún lẹ́yìn òsì yín ọ̀tún yín gbòsì kọjá nìyẹn ẹ pa òsì lẹ́kọ̀ọ́kọ́ pa ẹ pàwé yìí náà ẹ pa yín náà ẹ para yín náà ṣe wá mọ̀ ìyàwó ọba ẹ má pa ìyàwó ọba ó ṣe pàtàkì lẹ́yìn ìgbà tí ẹ bá pa ọba tán adé orí ọba yẹn mo fẹ́ fi bá ìyàwó ọba sùn mo fẹ́ forí adé bá ìyàwó ọba sùn ṣe mọ̀ pé ìyàwó yẹn á ti di ìyàwó òkú ọ̀run mo fẹ́ forí adé bá ìyàwó òkú ọ̀run sùn ní tí mo fẹ́ nìyẹn bí mo ṣe fẹ́ kẹ́ ṣe ṣe nìyẹn ṣé ọ̀rọ̀ mi ti yé yín wọ́n ní iṣẹ́ tá a bá fi rán ikọ̀ kì í pàkọ́ ọmọlúwàbí tá a bá rán níṣẹ́ là ń bẹ̀rù. àìbẹ̀rẹ̀ ń tà jẹ́ fún ọmọ dáadáa. tọ́lọ̀ bá fẹ́ bá tì í jẹ́ má jẹ́ kó pẹ́. ẹ sọ pé ṣàkàtà para láwà. ṣàkàtà para láwà. gbogbo ogun kọ́ ló ṣe kí ni. ló ṣe é ṣẹ́. rárá ẹ ti gbèpè gbogbo ogun kọ́ ló ní ìdàdúrà. ó ti yé yín bẹ́ẹ̀. ọkọ mi oúnjẹ yín ti jiná ṣé kí n bá yín gbé tiyín wá. mi lè sì jẹun báyìí ó rán mi iṣẹ́ kan iṣẹ́ tó sì rán mi mo gbúdọ̀ ṣe. ok a ní sùúrù ìbílẹ̀ tí rájà kálẹ̀ àrùn yín. aya mi ni ayọ̀ ọ̀tún. ẹni tí bàbá ń balẹ̀. olùwọ̀ ọ̀tún. ìbàkú balẹ̀ ń bà nìyẹn. bó ṣe bí jẹun bò ná. túmọ̀ kàtàrà. ẹ yí ná
ẹni sùúrù ẹ yọ̀dí. ìyàwó yín ní fùrọ̀ o. ẹ yọ̀dí. bàbá. ìyàwó yín ní fùrọ̀ díẹ̀ o. àníyè ni àwọn tó láyé ló bùn mi. yìí lẹ́ẹ̀kan sí. ẹ yọ̀dí yẹn. wẹ̀. ẹ mọ tó ṣẹlẹ̀ mo fẹ́ dẹ́pọn àbò ìyàwó yín. ó sì dùn mọ́ mi. ìyàwó yín ní fùrọ̀ o. gbọ́ ṣé ajọ́ lọ́nu. ó fẹ́ jọ àjàkálẹ̀ àrùn ẹ jẹ́ lọ ṣẹ́gun ó fún. yá. ẹ jẹ́ lọ ṣẹ́gun fún. ẹ bá gbàgbé ẹ bá pa wọn fáfá. kò sí wàhálà. ẹ jẹ́ ó kán màá wá tọ́jú ọmọ ẹ̀rọ yẹn kọ́. àfọ àwọn ọlọ́mú kò sí wàhálà máa lọ ìfún wọn lọ́mú. bàbá wa Kàsálà mà pé ká lọ pọba ká pa baálẹ̀ ó pé ká tún pàjòyè pátápátá àtàwọn tí bá tún bẹ́ẹ̀ sókítà ṣe lọ afẹ́ lọ pọ̀ bá mi ṣe pọ̀ bá wá lágídí tèmi bá ti dọ́gbọ́n wọlé ìwọ gbẹ̀yìn ó wà fi lẹ̀kẹ́rùn tèmi ó wà fi fún ọba lọ́rùn àpọ̀ba tí n bá ti wá pọ̀ba tán màá pààyà lóde tí n bá ti wá pààyà lóde tán màá pa balógun màá wá pa òsì ṣe pé lókè mi ọ̀tún àti wá gbọ́pà ṣé wá rí wọ èmi ó pàwọ̀ tí n bá ti wá pọ̀ èmi lẹ́pàá láti o. ẹ dẹ́kun bàbá wa ta ni ó wàá pẹ̀yìn. ò ṣe òkú tiẹ̀ mi ní pọ́ tán òkú tiẹ̀ ó wà ní agbede méjì ayé àtọ̀run ó wà pa èmi náà. ìsìnkú tèmi ni ó wàá pẹ̀yìn. ó ti jẹ ẹ jalọ ayélujára wa kó má bàa pa mí látẹ̀yìn nìṣó má wáyé má nìṣó ló kúrò nìṣó sáré oya sáré ọmọ náà fi bàbá. ó ṣẹlẹ̀ rákàràkà Kàsálà rákàràkà ló ń ṣẹlẹ̀ o Kàsálà. Kàsálà kí ló dé tó rán àwọn ẹ̀ṣọ́ àti ọ̀tún kan pa kábíyèsí wọ́n tún pa òsì wọ́n pàyà lóde kí ló dé. èmi ni mo sọ fún wọn pé kán dá ẹ sí orí adé tí mo fẹ́ fi bẹ́ẹ̀ sùn yẹn kọ́kọ́ gbé fún mi náà. sórí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn mi ì fẹ́ rán ẹ létí ìwọ ló ṣẹ mí àjọjọ bẹ̀rẹ̀ ni tó bá bẹ̀ mí wà gbé arákọ káàsì ìgbà tá àjọjọ bẹ̀rẹ̀ ìjọ yìí owó ìjọ yìí gbogbo owó tí wọ́n ń já kò fi rán ẹ lọ sí olóòfẹ́ kọ́ṣẹ́ ẹrun tán kábíyèsí wá dirun fún olórí níbi tó ti kọ́ṣẹ́ ẹrun ó dẹ̀ gbàgbẹ́ lọ́lé kábíyèsí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ kábíyèsí àti lọ́dọ̀ tó fẹ́ kábíyèsí yẹn tí kábíyèsí ti ń bá ẹ sùn ṣé kábíyèsí fún ẹ ní dọ́gbì kábíyèsí ò fún ẹ dọ́gbì rí gbàgbé lọ́wọ́ mi ó fẹ́ fi rí àgbé fún ẹ dọ́gbì gbélé mi lórí pẹ̀lú sí mi má fi jẹ́ pamí lọ́ra yọ̀dí orí adé náà useless lẹ́yìn ìlàpẹ́ kábíyèsí ò ní kú yẹ ok ìdí rẹ̀ ok ó yá ayé tí kábíyèsí ìjẹ́ nígbà tó wà láyé mi fẹ́ jẹ́ kábíyèsí ò ní sùn rẹ̀ ó yá ìṣèdọ́gbìn wá gbọ́ mi lórí. ó ṣẹlẹ̀ rákàràkà Kàsálà rákàràkà náà ni mo sùn ó ti lè lẹ́gbẹ̀ẹ́ oyè ni mo fẹ́ pè é lẹ́gbọ̀n bí ìlẹ̀gbẹ̀ẹ́ oyè mo ti rẹ̀ lóye ìyàwó kábíyèsí ti wà já kábíyèsí ti wà já má má fi sọ́ọ̀bù. ṣé nítorí adé mi lójoojúmọ́ ni nítorí adé mi lójoojúmọ́ ni ok ọmọ táwọn máa ṣe láì méjì ọmọ àti fún máa ṣe lè lójoojúmọ́ àwọn àgbẹ̀ pé kábíyèsí o ọba kú sọ pé ọba kú. Ṣọ́ra aṣetán láti dápadà. Ojú máa fẹ́ wàhálà mọ́. Ok. Kò sí wàhálà, mo ṣáà ti gbẹ̀san. Mo dẹ̀ ti gbàyàwó mi lọ́wọ́ ọba. Kò sí wàhálà. Ṣùgbọ́n ẹ máa bára wa po wèrè tẹ́ bá padà gbágbára yẹn lọ́wọ́ mi. Ẹ jẹ́ kí n máa lò lọ bí mo ṣe ń lò lọ yìí wà very very important o. Aṣọ màṣíìnì aṣọ mi nìyẹn because wọ́n ti mọ̀ pé Pásọ̀ Kàsálà yóò rí ilé gbádùn dáadáa. Kò sí wàhálà. Ẹ ṣe tẹ wọ́n nù mí ẹ̀yin tèmi ẹ̀yin ọmọ líle. Gbèsè ò dáa gbèsè ò dáa orúkọ ló ń sọ ni gbèsè ò dáa. Agent Kàsálà percentage ni mo mú wa o. Jimmy ṣebí 10%. 50%.
gbogbo nǹkan ni mo gbà mi ò gbà. kí lẹ ti ẹ̀ ń fowó ṣe gan-an náà àkúkú rí lára yín. mo lọ́mọ ní UK tí mo rán nílé ìwé. ṣé ìbímọ ni. mo bímọ. ẹ jẹ́ ẹ wò. Kẹ́mi ọmọ mi wà ní UK tí mo rán nílé ìwé. níbo ẹ jẹ́ ẹ rí. ó ní Kẹ́mi rè. Kẹ́mi nìyẹn. ìwàlẹ́wà mi ọ̀wọ́n nìyẹn ìwàlẹ́wà káàsì nìyẹn wà á mọ̀ láìpẹ́. mo ń tọ́jú ẹ̀ ní UK ní tó bá máa fi dé wà á mọ̀ tó bá máa dé ó fẹ́ la àgbáyé jáde bó ṣe wà á lọ́mọ tí mo rán níṣẹ́ tí mo rán lọ sílé ìwé mo lọ́mọ ní UK tí mò ń kówó fún. ẹ dáhùn alárò pé kẹ. rò mí pé kó o gbè pé kó o gbọ́fà kí ní káwọn ẹlẹ́yẹ gbé ẹ̀jẹ̀ lórí 70% mi ni kó o ṣe sí mi. 50% máa ṣe fún yín. arábìnrin 70% mi ni kó o ṣe sí mi. 50% ni mo ní o. ok ta ló ní fóònù eléyìí wọ́n dà. ok 70% yẹn ló fẹ́ ṣe ni 20 ni o. ok ọ̀fun gan gbẹ̀mí. màmá àtẹ̀wò mi ń bẹ̀ fúnra mi wèrè gan Pepsi ló dà ẹ wo wèrè tó rú ẹ wo wèrè tó rú ẹ wo wèrè tó rú ẹ wo wèrè tó tún rú ẹ wo wèrè tó tún rú wèrè tó rú. wèrè ò tún dùn kọ́ tẹ̀wò mi fúnra mi ná ó máa lè a máa tẹ̀lé tà. ẹ̀yin afẹ́fẹ́ tí gbé mi rìnrìn àjò ẹ̀yin dà. ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala. ìyàwó tó jẹ mí jà. àlòjẹ yín mi ò lówó tí mo máa fún yín o kò sówó lọ́wọ́ mi sìn. ó jẹ mí lówó. mo ò tí ì ní ni mo ò ní mi ì jẹ yín. ó jẹ mí lówó jáde. mo ò ní mi ò jẹ yín mi ì tí ì ní ni mi ì tí ì ní kò dẹ́sí kan tí mo fẹ́ ṣe sí. bóyá ṣe yìí ìwà yóò dá rárá. ó tẹ̀lé sọ fún mi gba 3,000 lélẹ́yìí o. ẹ̀yin náà mọ̀ pé nàìjíríà ò dáa nàìjíríà ò rọrùn tó bá jẹ́ nàìjíríà dá dọ́dọ̀ títí yín náà ẹ̀yin náà ni wàá máa sun owó nàìjíríà ò dá lọ́dọ̀ tèmi ẹ̀yin náà ni wàá máa sun owó ẹ̀yin náà ni wàá máa sun owó. ó jẹ́ ń jẹ́wọ́ ó yá fún mi 40,000 ni. mi ì ní kò dẹ̀ sí kan tó fẹ́ ṣe sí ẹ̀ lè pa mí kò tí ì sí lọ́wọ́ mi báyìí. fún mi 40,000 mi ì ní. ó mọ̀ pé mo fẹ́ tọ́jú ara mi mo lọ sí hospital mi fẹ́ tọ́jú ara mi mo yá. mi ì tí ì ní àǹtí Rámọ́tà. o ò tí ì ní. nàìjíríà ò dáa nàìjíríà ò dáa bẹ́ẹ̀ni kò sówó lọ́wọ́ mi. ok má wọrí. àǹtí Rámọ́tà ṣe fẹ́ gbóòótọ́. mo gbọ́. kí n lówó yẹn gan mo lè má fún yín. ok kò dẹ̀ sí kankan tẹ́ fẹ́ ṣe sí bẹ́ẹ̀ni kò sí kankan tẹ́ fẹ́ ṣe sí mi tí mi. orí mi máa dájọ́ fún ẹ o. kò sí kankan tó rí yín fẹ́ ṣe. orí mi máa dájọ́ fún ẹ o orí yín mọ̀ pé nàìjíríà ò dáa. orí mi máa dájọ́ fún ẹ o. torí yín fẹ́ sọ pé òun mọ̀ pé nàìjíríà ò dáa. orí mi máa dájọ́ fún ẹ o. torí yín fẹ́ sọ pé òun mọ̀ pé nàìjíríà fún ẹ. kò sí kankan tẹ́ fẹ́ ṣe sí. ní orí mi máa dájọ́ fún ẹ. ló pa mí. ó máa nira ìgbà tẹ́ fẹ́ gbowó yẹn kó má sẹ́ni tó mọ̀ o kó má sẹ́ni tó mọ̀ o ìgbà tó lówó fẹ́ gbowó ẹ padà lẹ sọ́dà gidi ẹ sọ́dọ̀gún ẹ sọ́dọ̀tẹ̀ ẹ sọ́dọ̀tẹ̀ ẹ sọ́dìjà. kí ló ṣẹlẹ̀. gbèsè làwọn èèyàn fi ń lọ ní ayé gbèsè náà fi ń lọ ní ayé gbèsè ti pọ̀ jù mo ti ṣí page 176 billion 176 billion gbèsè ti pọ̀ jù gbèsè náà fi ń lọ ní ayé kí ló ṣe àwọn èèyàn tó ń jẹ gbèsè bí eléyìí ní ọláì kí wàhálà ti pọ̀ jù fún mi gbèsè náà fi ń lọ ní ayé kí ló tó fi gbèsè lórí ayé bí eléyìí gbèsè ti pọ̀ jù. ẹ̀yin ọmọ tó ṣẹlẹ̀ máa pàwé ìtì bá mi ra fẹdisolóní orí mi fọ́ mi lọ́wọ́ ẹ lò mú bẹ́ẹ̀ fi tíkùlù tẹ́ǹpà mi tètè lọ wàdé láyọ̀ tẹ́ bá dẹ̀ fẹ́ ra lẹ̀ náà ọwọ́ fáwọn bàbá àti ní kẹ́ ẹ̀ ti rà ó ṣe pàtàkì o. gbèsè làwọn èèyàn fi ń lò gbà kí ló dé kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ lè gbé ní ayé láì jẹ gbèsè ní. ẹ káàsán sá o. ẹ pẹ̀lẹ́. yes sá o. ẹ pẹ̀lẹ́. yes sá o. kí ló ṣe yín. àwọn èèyàn ń sunkún nílé wa lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣàkàtà pẹ̀rẹ̀ ànírúgbó ẹkún kí ló dé kí ló ṣẹlẹ̀. àǹtí Rámọ́tà níbọn mi ló ti gbẹ̀mí mi lára ẹ̀. wọ́n gbẹ̀mí mi. bẹ́ẹ̀ni. kí ló gbẹ̀mí wọn. oúnjẹ wọn lówó ni. ok ayé tó tó ayé àkámọ́ra. ó dẹ̀ ní òun ò ní sanwó yẹn fún wọn àmọ́ àǹtí gbẹ̀mí mi lára ẹ̀. ayé tamọ́ ti yé àyèyé o. ohun tí mo máa ń gbọ́ yọ̀ nìyẹn kí ló fẹ́ ká ṣe. mo tètè tàn yín wá nítorí mo mọ̀ pé ẹ máa bá wọn wá solution sẹ́ni tó jẹ wọ́n lóye. mi ò jí òkú o èmi ò ní lè jí òkú yẹn mi ò ní gbogbo táìmù yẹn o
ṣé owó ni mo fẹ́ lọ gbà bẹ́ẹ̀ ni. òun náà ni mo wá fún ẹgbẹ́ mi ló bẹ̀ fún ara ká náà ni mo ní kí n wá lọ gba 70%. ok lọ́wọ́ ẹni tó jẹ gbèsè bẹ́ẹ̀ ni lọ́wọ́ ẹni tó gbowó òkú ọ̀run lọ́wọ́ ẹni tó. ẹ máa gbà lọ́ọ̀ tó mo ní kí n wá fún yín ní ti. ok talama kò sí wàhálà ṣá àjọ pé 10% orí ẹ̀ ni. ṣé kí n fún yín ní àdírẹ́sì bẹ́ẹ̀. kọ́ síbí rárá ẹ̀ má kọ́ síbẹ̀ àṣírí á tú ẹbí hàn mí. ẹ ti rí bẹ́ẹ̀. àdírẹ́sì yẹn ni. ó nílẹ̀ tẹ bá ṣe débẹ̀ ẹ máa rí tọ́pọ̀ tó ń ké àwọn ọmọ ọmọ líle lèmi èmi ò lè bá wọn ké lèmi ò ṣe bá wọn ké mo ṣe ń sábà pé kí wàá fún yín ní tíkẹ́ tètè lọ gbá owó tí ń bẹ̀ bẹ́ẹ̀ ni sá mo ní kí tètè wá ẹ lọ síbẹ̀ o ẹ tètè lọ gbowó yín o mo máa wò yín látọ̀kọ́ kan sẹ́ẹ̀. àmọ́ ẹ̀yin náà ní fùrọ̀ wọn àti bí ẹ ti rí. àmọ́ adébẹ̀. ẹ̀sọ́ dọ̀tẹ̀ ẹ̀sọ́ di jàgídí. ẹ jọ kí ló pa wọn. Ebi ló para mọ́ o. Ebi. Ebi ni o. Fẹ̀kọ̀ tẹ́lẹ̀ Rámọ́ ní ọ̀sà. Ìgbà tó dé ìṣẹ̀lẹ̀ ojú Ọlọ́run rí 5,000 ló kù lọ́wọ́ mi. Níbo wọn tó dé ìyá lówó mo pè wọ́n. Mo pè tí ò gbé kọ́. Yàbà. Ìgbà tó yá 5,000 tó kù lọ́wọ́ mi mo kólẹ̀. Mo la fi ra míìkì tara gbogbo ẹ̀ tádùn sọ́tún tádùn sósì. Ṣé n tó sọ fún mi ní ìsìn ni wípé ó yá nìbọn yín lówó? 40,000. Ó yá nìbọn yín ní 40,000. Bẹ́ẹ̀ni. Ìbọn yín wàá sanwó fún ni. Kò gbé kọ́ọ̀lù o, mo pè. Etí mo bá fi pè ó tó etí mo fi sunkún yìí. Ǹjẹ́ wọ́n ń sọ fún mi báyìí ní ìsìn ni pé ikú ebi ló kú? Ikú ebi ni o. Olóbùkù wo gan-an ló wá jẹ lówó? Olòṣì wo ló jẹ lówó tó dá padà? Mo bí tí yín fẹ́ ta. Jesus! Àbẹ́lọ́run fẹ́ bà tí yín jẹ́ ni. Kí ló mọ̀ wọ́n tó ń sunkún? Rámọ́ ló kú o, a dẹ̀ pè yín títí ẹ kúkú gbé kọ́ọ̀lù wa. Ẹ lọ sí wọn. Àlẹ́fẹ́ sókùdókù Kìrìsìtẹ́nì mọ̀ wá lọ́wọ́ ni. Mébí Rámọ́ lórúkọ wọn. Ẹ rẹ̀ lọ sí wọn. Àbẹ̀wò ni kí ló ń da yín dúró tẹ̀sẹ̀ tí sí wọn di táìmù yìí? Àbí owó ẹni ló ń da yín dúró? Mo lè fún yín lówó ẹni o. Ǹjẹ́ ní tí wọ́n sọ fún mi báyìí ní ìsìn ni pé o ní 40,000. Mo ní 40,000 naira owó ẹni lọ́wọ́. Ìyẹn ò ṣe problem fún mi. Padà. In fact gan níjọ́ kìíní àná táǹtì Rámọ́tọ́ wá tọrọ owó lọ́wọ́ mi. Ṣó béèrè owó tó jẹ lọ́wọ́ rẹ ni àbí o fẹ́ fún ní owó? Wọ́n wá sí mi lówó ni. Owó yẹn wà ní ọwọ́ mi kò ṣe pé kò sówó yẹn lọ́wọ́ mi. But she was so rude. She was so rude to me. Nǹkan tó jẹ́ kí n fún wọn ní owó yẹn lọ́jọ́ yẹn nìyẹn. Kò ṣe pé mi ò lówó yẹn lọ́wọ́ mo ní. Wọ́n wá ń béèrè owó ẹ̀ lọ́wọ́ mi bí ẹni pé òun ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́. Owó ẹ̀ wà lọ́wọ́ mi kò ṣe pé mi ò ní. Mo ní. Mo mọ̀ọ́mọ̀ máa fún ni. Kò dẹ̀ sí kankan tó máa ṣe sí. Kò sí tó fẹ́ jẹ sí ó ti kù. Bẹ́ẹ̀ ni. Mo gbé. Ẹrù tẹ bá rù òun ni kẹ́ sọ o. Láti mo dẹ̀ máa wò kò sẹ́rù tẹ lè rú bíbí báyìí. Abẹ́ lè rú ẹtẹ́rù mi gbé ni. Ẹtẹ́rù mi gbé. Bájówó ẹni tẹ máa fi sí wọn òun ló ń da yín dúró kẹ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún ọ ni wípé ǹjẹ́ òjò mọ̀ wípé owó tó jẹ Rámọ́ yìí òun ló pa. Mo mọ̀ ó wá béèrè owó ẹ̀ lọ́wọ́ mi ní ìdẹ̀ tí ní mi ìdẹ̀ fún. Àmọ́ ẹgbọ́n náà kí ni tiyín? Ta ló kó kọ́sítúmù fún yín? Ẹ wo fìlà orí wọn. Abẹ́ rí gòjú wọn bíi ti Father Christmas. Ẹ tiẹ̀ wá jọ bàbá Sùwé. Abẹ́ rí gòjú wọn ni. Tá fún yín ṣàwòrò idẹ. Àbí? Ẹ fẹ́ máa ṣe tíátà fáwọn mi bí báyìí. Kò lè wọ́ọ̀kì o. Wọ́n ṣe mú ṣọ́ọ̀tì. Ó súnmọ́ kọ́ sí ó jìnnà sí babaláwo. Ẹnu wọn rè bí ẹni ṣàdúrà Mẹ́kà. Ọlọ́run ṣọ́yìn lọ ṣọ́yìn bọ̀. Ọlọ́run ṣọ́yìn lọ ṣọ́yìn bọ̀. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá bo òkú lójú tó sin òkú. Òun ló bo òkú láṣìírí. Ṣùgbọ́n gbogbo ẹkún egbére tẹ́ ń sun àpérò rèrè tẹ́ ń ṣe bíbí báyìí. Òun kọ́ ló máa sin òkú o. Tó bá yẹ pé owó ẹni lẹ fẹ́ máa fún yín. Dáadáa ò ṣe. Bí ń jẹ́ yín lọ́wọ́ gan ìní sọ kò dẹ̀ sí ohun tẹ́ máa ṣe. Àbẹ́ẹ̀ni o. Lọ́ba yá ní ìsìn yẹn sọ pé ìṣubúrú o. Jẹ́jẹ́ ìṣùlẹ̀ṣù abẹ́rẹ́ tí wọ́n lọ́dà délé lórí sẹ́ẹ̀rí o. Ní ìfàyè ọmọdé. Àbóòrí ń dárábìnrin yìí ń bá mi sọ. Ẹ wo ìfilẹ̀ kò mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ ni. Àmọ́ nǹkan tẹ́mi fẹ́ kẹ́ ṣe ni pé mo fẹ́ kẹ́ fira yín hàn. Mo fẹ́ kó mọ̀ páyé pé méjì kẹ́ fira yín hàn. Kẹ́ fi lákàlàkà tó bá tún kú gan. Owó yẹn ẹ gbà lọ́wọ́ òkú ẹ̀. Ẹ̀ẹ̀mejìlá gbowó yẹn lọ́wọ́ ẹ̀. Èmi gangan la bá ní sinwó.
èmi gangan náà gbè ní ọ̀bẹ lẹ́kún sunkún kẹrù ọbẹ̀ lẹ́kún ẹlẹ́sùn sunkún láàárọ̀ yé èṣù fún èṣù láàárọ̀ ògiri òkú abániwọ̀n bá àrídẹ́ ìbọ̀dá tí ń jẹ́ látọ̀ pa wó ìfìrà mi ọmọdé tí mo ti jẹ lórí ewé tí mo ti mu lórí ewé tí mo ti daṣẹ ilé ìwé ìrìbóra èmi àgbàlá ẹ̀jẹ̀ tí fojoojúmọ́ sunkún omi èmi tí máa romi ilẹ̀ tí mo ní ẹ̀jẹ̀ ni mo fẹ́ mu ẹ̀yin afẹ́fẹ́ tí gbé mi rìnrìn àjò ẹ̀yin dà. abánitiwó ti lọ ó ti dábẹ́ yẹn á fi bó ṣe jẹ́ hàn onírúurú òṣì á jẹ́yàn olówó kò ní lè sọ. ẹ ṣàsanwó yín ẹ sanwó yín ẹ sanwó yín dídán 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 lẹ máa san torí ẹ̀yà ni dídán dídán lẹ máa san torí ẹ̀yà ni wàhálà jẹ́kẹ́ni tó lówó sí i la ṣe wá wọ́n ti wá sọ fún wa ká wá gbòó la ṣe wá ẹ sanwó yín. èmi ní àgbààgbà níta gbangba èmi tí mo fi ìgbà gun igi ìgbà tí mo jẹ ìgbà lórí igi ìgbà kí n bá lè gbá yàgbà ìwà arábìnrin yìí ń bá òjò mi jà tí àgbàrá mi bá gba wájú lé bàbá rẹ kọjá ìjọ lè dá dúró bí mo sọ fún mi pé tó o bá jẹ mí lówó pọ̀ lè san èmi abánisinwó worldwide tí mo torí bẹ́ẹ̀ lọ gba agbára nítorí ẹ̀ ń fi agbára ń bojú àwọn tí ò lágbára jẹ́ ǹjẹ́ kó mọ̀ wípé èèyàn kì í ṣègbè lọ́dẹ̀ ní abánisinwó ń pa ọ́ báyìí tó bá tún kú ìdútú ọ̀pá tó bá tún kú ìdútú ọ̀pá tí máa pa lẹ́ẹ̀kẹrin wà lọ dúró ìjọságbèdè méjì ọ̀run àtàyé níbi tẹ́nì kankan tí nílé mi àti ẹ̀yìn wàá dúró síbẹ̀ di ibẹ̀ ní ìtúdúró di ọ̀sẹ̀ ìtútú ọ̀pá níbẹ̀ kí n tó fi ọ́ dáadáa ní wáyé lọ́wọ́ tó wá rí tó fẹ́ sọ fún ní ìsìn ní wípé o fẹ́ lọ ṣiṣẹ́ ni o ṣiṣẹ́ tí ń bá òbúkọ tí fi ń bá ìyá rẹ̀ sùn ṣiṣẹ́ tí ń bá ajá tó fi ń dojú ẹ̀yìn kọra wọn tó máa fẹ́ bára wọn ní ìbálòpọ̀ onígbà ọ̀sán ní wákàtí àti ọ̀wọ̀ yìí sọ wá rí ọ wá lọ gòkè ìbáwọ̀ ọkọ̀ ogun igi ìbáwọ̀ ọkọ̀ ogun ilé ibikíbi kọ lọ gòkè kọ gbàbẹ̀rẹ̀ bọ́ kọ dábọ́ sílẹ̀ ní tí mo wí fún ọ ní òyìn tí bá wúlẹ̀ gbà ní ó gbà ní tí mo sọ yìí kàn sí. èmi ni ní tí gbogbo aráyé ń wárìrì fún abánisinwó ni mí mo tún padà dé nù wò. gbèsè ò dá orúkọ ló ń sọ ni gbèsè ò dá. ọ lọ sírú rẹ mọ ọ ní délé mi ni mo sọ fún ọ bẹ́ẹ̀. ẹ̀yin tí ẹgbẹ́ mi débi o ẹgbẹ́ mi padà. dá orúkọ ló ń sọ ni gbèsè ò dá. gbèsè ò dá orúkọ ló ń sọ ni ní kété tẹ bá fẹ́ yá nǹkan lò lọ́wọ́ ẹni ẹ̀dẹ̀ máa fẹ́ rìn gbà tó bá tásìkò láti dá padà kí ló dé tẹ máa ń sọ dìjà abánisinwó 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 tẹ bá kọjálẹ̀ tẹ́lẹ̀ ò ní sanwó ẹ máa fagídí san gbèsè ò dá ẹ̀kẹ́ ní ẹlẹ́ni sí wàhálà o ohun tẹ́ bá gbà lọ́wọ́ ẹni ó yẹ kẹ́ máa dá padà o ẹ̀ ń kó ẹni yẹn síyà ni ẹ̀ ń kó síyà ni ẹ̀ fìyà ń jẹ ohun ìní ẹni kò yẹ kó tún fìyà jẹ ni ohun tẹ́ni ṣiṣẹ́ fún yẹ kò yẹ kó fìyà jẹ ni ohun tẹ́ bá gbà lọ́wọ́ ẹni jẹ́ ká máa dá padà o.